kú gbogbo àsìkò yòówù tẹ́ wà níbi gbogbo tẹ́ ẹ bá wà. Ọlábùkọ́lá Adélékè Adébọ́lá lórúkọ tí mò ń jẹ́. Ìlú Ìjẹ̀bú ọmọ alágẹmọ mẹ́rìndínlógún, ibẹ̀ ni mo fẹ́ ká lọ láàrin ìṣẹ́jú díẹ̀. Kí ni tó ń gbé wa lọ? Ọ̀rọ̀ ìyànsípò Àwùjalẹ̀ tuntun ní ìlú Ìjẹ̀bú òní nǹkan tí mo fẹ́ ká gbé yẹ̀wò láàrin àsìkò díẹ̀. Àmọ́ kí n tó bẹ̀rẹ̀, a kí gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì gẹ́gẹ́ bí mo ṣe máa ń bẹ̀ yín. Bí oore pàtàkì tẹ́ ẹ lè ṣe fún wa, ó ní kẹ́ ẹ tẹ àtẹ ìdarapọ̀ mọ́, ìyẹn ní pé kẹ́ ẹ subscribe. Ẹ nífẹ̀ẹ́ sí àwọn nǹkan tí à ń ṣe, ẹ sì fi èrò yín hàn, ṣe mọ̀ wípé ẹnìkan ìbọn tán. Àwọn ibi tí ẹ bá wò pé ó yẹ kí ẹ ti lù wá lọ́gọ ẹnu, ẹ jẹ́ ká mọ̀. Àwọn ibi tó bá sì ti yẹ kẹ́ ẹ tọ́ka ohun tó yẹ kí a ṣiṣẹ́ lé lórí sí wa, ẹ tọ́ka rẹ̀, a ó ṣiṣẹ́ lé lórí. Mo fi àsìkò yìí lu gbogbo àwọn àgbààgbà ilé, pàápàá jùlọ Ọ̀túnba Abdulateef Owóyẹmí tí wọ́n jẹ́ olórí ẹbí Ìfúsẹ̀gbùwà ní ìlú Ìjẹ̀bú Òde lọ́gọ ẹnu fún akitiyan wọn tí wọ́n ń ṣe lórí ìyànsípò Àwùjalẹ̀ tuntun. Àwọn ẹgbẹ́ kí n táyé lọ bá iṣẹ́ mọ̀ wípé ìdálò níṣèlú. Mo farabalẹ̀ wo fọ́nrán ìpàdé ilé tí wọ́n ṣe nínú eléyìí tí iléeṣẹ́ FTA tí wọ́n ká sílẹ̀ nínú oṣù kẹsàn-án ọdún yìí. Lẹ́yìn eléyìí mo ti fi àsìkò sílẹ̀ láti wo àwọn àtẹ̀jáde wọn lọ́kan òjọ̀kan. Mo wá ní kí n pe àkíyèsí wọn sí ọ̀rọ̀ Yorùbá, ṣe mọ̀ pé wọ́n ní bí ayé bá torí àgbà bàjẹ́, àìmọ̀ wàá wù ni. Kò sí bá ṣe pé rí ajá tá à ní torí ìkòkò tá a fi sè é. Ìlú tí ọba bá ti dáa, bí wọ́n bá ṣe ń ṣe sàdákátà sọ́ba ọ̀hún, ni wọ́n mọ gbé sàmọ́ sáńgúdù sí gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ sí ìyànsípò irú ọba bẹ́ẹ̀. Ìlú tí ọba ò bá sì ti ṣe dáadáa náà, bí wọ́n bá ṣe ń tàbùkù ọba ọ̀hún ni wọ́n á máa ní ẹ̀ẹ́bí ẹ̀kọ́ ọ̀nà tí wọ́n gbàgbé sí bẹ́ẹ̀ ni. Tó wá jẹ́ kí n wò wípé gẹ́gẹ́ bí ọmọdé ṣe mọ̀ wípé ọmọdé gbọ́n àgbà gbọ́n, ilẹ̀ Ifẹ̀ nìkan kọ́ wọ́n fi dá o. Gbogbo ilẹ̀ ibi tí ń tẹ̀síwájú òun ni wọ́n ti ń wo ọgbọ́n mọ́ ọgbọ́n láti sọ di odidi ọgbọ́n. Mo wòye wípé àlàkalẹ̀ méjì gbòòrò tí olórí ẹbí kéde gẹ́gẹ́ bí ohun àtẹ̀lé fún ìyànsípò àwọn ọmọ ọba. Kókó kan wà, tàbí kí n sọ wípé ìgbésẹ̀ pàtàkì kan wà tí èmi gbọ́ tí n bá parú ẹ lè já mi. Gẹ́gẹ́ bí ọ̀lànà tí à ń tẹ̀lé láti yan ọmọ oyè ní ìlú Ìjẹ̀bú Òde. Ṣe mọ̀ wípé ìdálò níṣèlú. Ilẹ̀ Ìbàdàn báyìí mọ́gàjí ni ipò ìbẹ̀rẹ̀ ọba. Nígbà bá jẹ mọ́gàjí, bó bá ṣe lówó ipò sí, òní ó ṣe tètè tẹ̀síwájú sí. Àmọ́ ní ti ilẹ̀ Ìjẹ̀bú, ohun tí a gbọ́ ni wípé ọmọ tí wọ́n bá bí sí orí oyè, èyí ò ní wípé bí ọba bá joyè, tó bá ti bí ọmọ méjì kó tó gun àpèrè. Kò sí kankan nínú àwọn ọmọ méjèèjì tó ti bí kó tó gun àpèrè yẹn tí wọ́n ní ẹ̀tọ́ sí orí àpèrè. Ọmọ tí wọ́n bí lórí àpèrè, òun ni ọmọ òun tàbí ọmọ inú orú ọmọ bẹ́ẹ̀ ni wọ́n lẹ́tọ̀ọ́ láti tún gun àpèrè. Àmọ́ nígbà tí wọ́n ṣe àkọsílẹ̀ wípé ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn òun ni wọ́n ti fi ìfẹ́ hàn láti du ipò lásìkò yìí. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti fi ìfẹ́ hàn láti du ipò yìí ni bàbá tó bí wọn jẹ́ ẹni tí ọba kan bí sí orí àpèrè? Torí gẹ́gẹ́ bí a ṣe gbọ́, torí wípé Jáàdí Àrà bí Ìfúsẹ̀gbùwà sórí àpèrè ló fi Ìfúsẹ̀gbùwà náà láǹfààní láti lè joyè. Ìfúsẹ̀gbùwà náà fúnra rẹ̀ sì bí Túnwàṣe sórí àpèrè, òní Túnwàṣe náà ṣe ní àǹfààní láti gun àpèrè. Èmi lérò wípé ipò tó bá tọ́ sí ipò ẹnìkan, bí a ò bá ṣàmúlò àwọn ìlànà tó tọ́ láti ṣe àdínkù fún iye àwọn tí wọ́n ní ẹ̀tọ́ láti du ipò, a máa jẹ́ kí irúfẹ́ ààyè náà kó ṣòfò fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Torí yóò nira láti mú ẹyọ orú ẹnìkan láàrin ọgọ́rùn-ún. Àmọ́ mo lérò wípé tá a bá kọ́kọ́ tún bẹ̀rẹ̀ láti eléyìí tó jẹ́ ìlànà ìṣẹ̀dálẹ̀ gan. Ẹ̀rí mìíràn tó fi èyí hàn gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ni wípé ọmọ ọba Rùfáì Adétọ̀nà tí wọ́n jẹ́ bàbá tó bí Àwùjalẹ̀ àná, àwọn gangan ní ipò ọ̀hún tọ́ sí nígbà náà. Ṣùgbọ́n torí pé bàbá yìí fẹ́ ẹni tó sangun tí ó lè lo ipò náà fún ìgbà pípẹ́, òun ni bàbá ṣe mú ọmọ bíbí inú wọn ìyún tó jẹ́ Àwùjalẹ̀ àná, ọba Dr. Síkírù Káyọ̀dé Adétọ̀nà gbágbákejì láti bọ́ sí ipò náà. Bá a bá kíyèsí eléyìí yóò mú àdínkù bá iye àwọn olùdíje. Lọ́nà kejì ẹ̀wẹ̀, bí wọ́n bá ẹni kí wọ́n fi ẹgbẹ̀rún lọ́nà 50,000 250,000 ra fọ́ọ̀mù
wípé mo fẹ́ du ipò, èyí dára púpọ̀ gbáà. Àmọ́ kí wọ́n wá fi mílíọ̀nù 10 dá fọ́ọ̀mù ọ̀hún padà, ó túmọ̀ sí wípé bó bá ṣe èèyàn 100 ló ń du ipò, mílíọ̀nù lọ́nà 10 ọgọ́rùn-ún òun ni ó wọlé. Mo rò ó láròfin, mo sì gbàgbọ́ wípé ìdí fún eléyìí ni láti ṣe àdínkù bá iye àwọn tí ó lè dupò náà, tí ó fi jẹ́ wípé ẹni tó jẹun kánú òun ni ó lè du ipò. Torí ẹni tí ó lè ní mílíọ̀nù 10 lásìkò yìí láti kó sílẹ̀ tí nǹkan kan ò sì ní gbé lára ẹ̀ níbi tí orílẹ̀-èdè Nàìjíríà dé lónìí, ó ní láti jẹ́ ẹni tí ó jẹun kákùn. Àmọ́ èmi tún wá fẹ́ pe àkíyèsí mi sí pé ní ìgbà míì tí bá ní àwọn kan wà tí wọ́n jẹ́ aríjẹ nínú irúfẹ́ nǹkan báyìí. Ẹlòmíì lè nífẹ̀ẹ́ sípò, ẹni tó lówó kan ó sì wà nítòsí ẹ̀ tí ó kíyèsí wípé ó nífẹ̀ẹ́ sípò ọ̀hún, tí a wá ní ó yá gbà á, mílíọ̀nù 10 màá bá o san. Gẹ́gẹ́ bí bàbá wa, mo wò pé ó yẹ kẹ́ wòye pé ẹni tó bá kó irú owó báyìí sílẹ̀ fún yàn, kò sígbà tí irúfẹ́ ẹni tọ̀hún ò ní di egun ẹja mọ́ ọ lọ́rùn nígbà tó bá padà láǹfààní láti di àpèrè. Torí ẹni tí ó kó mílíọ̀nù 10 lẹ́nu ó mọ̀ wípé ibi tóun fẹ́ kó sí ilẹ̀ tí ó ṣèso ni. Tílẹ̀ ọ̀hún bá wá ṣèso tán, bóò ni ò ṣe ní padà jẹ ilẹ̀ ọ̀hún, bóò ni ò ṣe ní di egun ẹja sórí ẹni tí ó fún ní owó láti du ipò. Lèmi ṣe fẹ́ pe àkíyèsí yín sí gẹ́gẹ́ bí èrò tèmi àti ìwòye mi wípé bóyá kí àdínkù ó bá owó tí wọ́n fi dá fọ́ọ̀mù ọ̀hún padà, tàbí kí àlàkalẹ̀ àti àkọsílẹ̀ tó gúnmọ́ kó wà láti fi hàn wípé ibi yòówù tí owó ọ̀hún bá ti jáde o, wọ́n san láti sin ìlú, wọ́n san láti sin ilé, wọ́n san láti jẹ́ kí ìdàgbàsókè ó bá, torí mo gbàgbọ́ wípé owó yìí náà wọ́n fẹ́ lò fún ilé náà, fún ìdílé náà ni. Nítorí náà ká jẹ́ kí wọ́n mọ̀ wípé wọ́n san fún ìdàgbàsókè ìdílé wọn ni, kì í ṣe nǹkan òwò débi tí wọ́n wá gorí àpèrè tán tí wọ́n ó ní ẹbí táwọn ti rówó òun làwọn kọ́kọ́ fẹ́ san gbèsè padà. Mi mọ̀ bóyá ọ̀rọ̀ mi yé yín báyìí. Ẹ jẹ́ kí n dẹ́nu dúró níbí bó ṣe ń bọ̀ o, torí ọ̀rọ̀ pọ̀ láti sọ. Àmọ́ kókó tí mo kàn fẹ́ kí ẹ dì mú òun ni wípé bí a ò bá ṣe bó ṣe tọ́, bí àṣìṣe bá wà lórí ẹni tí à ń yàn sípò láti fi ẹni tí kò tọ́ sórí ipò, bí wọ́n bá ṣe ń bú ẹni onítọ̀hún tí wọ́n ń tàbùkù ìlú, bẹ́ẹ̀ náà lìlàjì ọ̀rọ̀ ó máa bá gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ sí àtigun àpèrè onítọ̀hún wípé àwọn báyìí ni wọ́n ṣàkóso ẹ̀, àwọn ni wọ́n gba nǹkan lọ́wọ́ ẹ̀, àwọn ni wọ́n jẹ́ ó bọ́ síbẹ̀. Ṣé ẹ sì mọ̀ wípé èèyàn á máa kú, àmọ́ ní téèyàn bá gbáyé ṣe á máa fọhùn kéékèèké tí ó máa fọhùn lálálá lẹ́yìn ẹ̀yìn. Torí náà gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe, ẹ máa rántí ọ̀la. Ẹ pẹ́ fún wa o, àgbà iyì ò sì ní tán lórílẹ̀. Olúwabùkọ́lá Adélékè Adébọlá lorúkọ mi. Ìkànnì ìṣẹ̀dálẹ̀ wa rèé, ká tún jọ fi pàdé lọ́jọ́ míì.